Èmi mo kí yín lọ́pọ̀lọpọ̀ nígbàkúgbà tẹ́ bá ń wo fídíò yìí. Question márùn-ún kan wà tí mo fẹ́ béèrè o, just for the record purpose ni o, just for the record purpose. Láti jẹ́ kí like those responsible láti jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn èèyàn notice bẹ́ẹ̀. Ẹ̀yin tèmi, àwọn ọmọ tí wọ́n kidnap yẹn nígbà yẹn tí wọ́n kidnap wọn àtàwọn mọ̀mọ́ yẹn àti everybody tí wọ́n kidnap wọn. Tó yé yín, at least ẹ̀yin kan ẹ máa pàdé fídíò wọn àti picture wọn lọ́lọ́kan òjọ̀kan. Kẹ́ ẹ wá compare rẹ̀ sí àwọn tí wọ́n release nísìn. Kì í ṣe pé inú wa ò dùn, inú wa dùn. Mo ń sọ fún yín pé ọ̀rọ̀ yìí traumatize mi. Like ó yẹ ká wà fully happy ni, but a wà happy. Èmi wá wò pé àbí nítorí àwọn ìṣẹ̀lẹ̀ míì, àwọn bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé míì ló fà á ni. Or bá àwọn mummy tí wọ́n release yìí bí wọ́n ṣe look like, mi ò lè pinpoint. But mo mọ̀ pé something is just wrong. Ẹ̀yin tèmi, something is just wrong. Mo fẹ́ kẹ́ ẹ padà sí fídíò ìgbà yẹn or picture ìgbà yẹn, kẹ́ ẹ wá fi compare ti sin. Number one, ẹ má jẹ́ n waste àkókò yín. You understand? Iṣẹ́ tá à ń ṣe lórí bíbá gan, ó ti sọ wá di investigative journalist. Kọ́lọ́n ṣàánú wa, this is not my line, this is not my line. It is because ó jẹ́ trendy, ó jẹ́ kí n fẹnu sí bye. For the record purpose. Arábìnrin, ṣé bóyá ẹ̀ ń rí nsìn tó máa ń wà pẹ̀lú mọ̀mọ́ yẹn nínú igbó pẹ̀lú àwọn bandit yẹn. Arábìnrin yìí máa ń gbé arábìnrin yìí ṣe bí ẹ rántí ẹ̀ tó máa ń gbọ́mọ dání arábìnrin yìí arábìnrin yóò sínú àwọn tó ń release o. Arábìnrin yóò sínú àwọn tó ń release o. Ṣé ẹ̀ ń gbọ́ àlàyé mi? Arábìnrin yìí mi ò rí nínú àwọn tí wọ́n release. Ṣé ẹ̀ ń gbọ́? For the record purpose, téèyàn kankan bá wà pẹ̀lú answer, ẹ jọ̀ọ́ ẹ answer wa. Arábìnrin yóò sínú àwọn tó ń release, kò sí ńbẹ̀. Àwọn kan sọ wípé òun lobìnrin tó wọ ìjáàbù tẹ́ máa rí nínú fídíò àwọn tí wọ́n release yẹn. Òun lobìnrin tí wọ́n wọ ìjáàbù. Rárá, ojú wa ò fọ́. Òun kọ́ lobìnrin tó wọ ìjáàbù. Òun kọ́ lobìnrin tó wọ ìjáàbù. Ẹ wò dáadáa, òun kọ́. Then secondly, ọmọ yẹn ń kọ́, ọmọ tó máa ń gbé dání yẹn ń kọ́. 2 months ni wọ́n ti lò ń bẹ̀ nsìn. Wọ́n lo 2 months níbẹ̀. Ọmọ yẹn ò lè tí ì dàgbà. Bẹ́ẹ̀ ṣó yé yín, ọmọ yẹn ń kọ́. Ó sì yẹ kí ọmọ yẹn wà lẹ́yìn. Ọmọ yẹn ń kọ́. Àbí kankan ṣẹlẹ̀ sọ́mọ yẹn ni. Arábìnrin tó máa ń gbọ́mọ yẹn dání kò sí nínú àwọn tí wọ́n release yìí. Ẹ má ṣì mú. Then obìnrin tí wọ́n wọ ìjáàbù táwọn èèyàn sọ wípé ẹ bóyá òun lobìnrin tó máa ń gbé ọmọ dání. Nínú fídíò yìí, she was holding a phone. She was holding a phone. Ṣé àwọn bandit yẹn ò gba fóònù tiẹ̀ ni? Ìkan nìyẹn. Then again, ẹ̀yin tèmi, uniform tí wọ́n fi kidnap àwọn ọmọ kọ́ ni wọ́n wọ̀ yìí. Uniform ẹ̀kọ́ lélẹ̀. Uniform táwọn ọmọ yẹn wọ̀, òun kọ́ ni wọ́n fi release wọn. Uniform ni wọ́n wọ̀ tí wọ́n fi jí wọn gbé. Uniform kọ́ ni wọ́n wọ̀ nígbà tí wọ́n release wọn. Ṣó yé yín? But kíní yẹn, ìyẹn ń tọ́ka sí pé nǹkan tèmi kàn ń rò nísìn ẹ̀yin tèmi. Ó ní pé it is either mò ń rò ni o tó fi jẹ́ pé àwọn ọmọ yìí ò wọ uniform. Mò ń rò ni o. Nǹkan tí mò ń rò màá sọ, ẹ jẹ́ kí n sọ ilé náà. Then àwọn ọmọ yẹn tí wọ́n release yẹn. Ṣó yé yín? Àwọn ọmọ yìí kò dàbí ẹni pé wọ́n ṣẹ̀ṣẹ̀ release wọn. Kò dàbí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ rescue wọn, kò dà bẹ́ẹ̀. Àwọn tó bá yẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ rescue wọn ni. Kì í ṣe pé inú mi ò dùn pé wọ́n ẹ má ṣe mí gbọ́ ìjọ torí Ọlọ́run. Ẹ wo passion nínú voice mi. Ṣó yé yín? Kì í ṣe pé inú mi ò dùn. But àwọn ọmọ tí wọ́n jí gbé tí wọ́n wà nínú igbó fún 2 months tí ò sóúnjẹ, tí ò sómi nínú igbó, nínú òjò, nínú ẹ̀rùn, nínú gbogbo ẹ̀. Wọn ò ní rí báyìí, wọn ò ní jọ báyìí. 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 Ṣó yé yín? Ó wá ń túmọ̀ sí nǹkan kan tèmi ń rò ní o ẹ̀yin tèmi for the record purpose. Ó ń túmọ̀ sí nǹkan kan pé ó ṣeé ṣe àbí tàbí ṣùgbọ́n kí n tó sọ ilé yìí, mò ń bọ̀ náà. Kí n tó sọ tàbí ṣùgbọ́n tí mò ń rò yìí, màá sọ ní to the end. Ẹ má gbàgbé pé mo rí fóònù lọ́wọ́ arábìnrin tó wọ ìjáàbù yẹn. Ẹ má gbàgbé, ẹ wò dáadáa. Arábìnrin tó wọ ìjáàbù yìí, òun kọ́ ni obìnrin tó máa ń gbé ọmọ dání. Òun kọ́, ẹ má ṣe mú. Then again, nǹkan tí mo ti ń rí òun ni pé mummy yìí ń béèrè pé where is my car? Ọ̀rọ̀ náà kò yé wa dáadáa. Ọ̀rọ̀ náà kò yé wa dáadáa. Ẹ̀yin tèmi, Nigeria my country. Nísìn kí n wá top ẹ̀ on. Ẹ̀yin tèmi, àwọn nǹkan míì náà wà tí ẹ̀yin kan notice. Ṣó yé yín? Ẹ lè bá mi fi kún comment. Àwọn nǹkan míì náà wà tó jẹ́ pé mo sì notice bóyá bí mo ṣe ń ṣe fídíò yìí lọ́wọ́lọ́wọ́ nsìn. Bóyá mi ò rántí. Mo ti sọ̀rọ̀ uniform. Mo ti sọ̀rọ̀ arábìnrin tó gbé ọmọ dání. Mo ti sọ̀rọ̀ nípa fóònù tí arábìnrin tó wọ ìjáàbù yẹn tó gbé ọmọ dání. Mo dẹ̀ ti sọ nípa mood táwọn ọmọ yẹn wà. A ti rí àwọn ọmọ tí wọ́n jí gbé ní north tí wọ́n bá release wọn, a mọ bí wọ́n ṣe máa ń rí.
kì í ṣe pé inú mi ò dùn pé àwọn ọmọ yìí they are looking a bit good o, they are looking, kì í ṣe pé inú mi ò dùn sí o, but for the record purpose orí wa pé a lè sùn síbi tẹ́ ẹ kọ́rí wa sí, ó yẹ káwa náà ṣì ní ìrònú díẹ̀díẹ̀, ṣó yé yín. So the only thing tèmi kàn ń rò, ẹ̀yin security, ẹ̀yin ìjọba, mo kí yín lọ́pọ̀lọpọ̀ fún gbogbo stunt yìí, mo kí yín gidi gan, ẹ kú iṣẹ́ takuntakun. Bẹ́ẹ̀ kan tèmi kàn ń rò ó, tí mò ń rò lọ́kàn mi o, tí mo kàn ń rò ó bí mo ṣe ń ronú bí àrònú yẹn pọ̀ ni o, ẹ̀yin tèmi. Ṣé kìí ṣe pé bóyá wọ́n ti release àwọn ẹni yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀? Mò ń ronú ni o. Ṣé kìí ṣe pé wọ́n ti release wọn tẹ́lẹ̀? Ẹ rí pé àwọn èèyàn carry rumor yẹn pé ó dà pé wọ́n ti release wọn. Ṣé kìí ṣe pé wọ́n ti release wọn tẹ́lẹ̀ before these stunts, before these appearances, before ẹ wá ṣe fídíò? Ṣé kìí ṣe pé wọ́n ti release wọn tẹ́lẹ̀? Because mi ò understand ìdí tí aṣọ tí wọ́n mú lọ tó fi change. Mi ò understand ìdí tí arábìnrin yẹn tẹ́yìn kan sọ wípé òun ló gbọ́mọ dání tó fi máa mú fóònù dání. Mi ò understand mood táwọn ọmọ yẹn wà lẹ́yìn ìgbà tí wọ́n ti lò 2 months nínú igbó. Mi ò understand ìdí tí mọ́mì yẹn fi ń béèrè mọ́tò. Ẹ jọ̀ọ́, ta ló wà ńbẹ̀ yẹn láti clarify? But nǹkan tèmi notice tó dẹ̀ jẹ́ question tí mò ń béèrè lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n ọlọ́gbọ́n. Ẹ jọ̀ọ́. So obìnrin yẹn kò sí ńbẹ̀, ọmọ yẹn náà kò sí ńbẹ̀. Kí ló ṣẹlẹ̀ sọ́mọ yẹn? Ọmọ tí màmá yẹn máa ń gbé dání, tí arábìnrin yẹn máa ń gbé dání, arábìnrin tí mò ń sọ yìí, kí ló ṣẹlẹ̀ sí? Níbo lárábìnrin yìí wà? Níbo ló wà? She's not the one in the jab. Ẹ jọ̀ọ́, we need clearance. Ṣé wọ́n ti rescue wọn tẹ́lẹ̀? Oníkálukú ti padà sílé. Wọ́n wá ní kó wá ṣe fídíò, wọ́n padà wọ aṣọ yẹn fún màmá yẹn. Àbí? Ẹ jọ̀ọ́, the head is circulating right now. Ta ló wà ńbẹ̀ yẹn láti tẹ̀ mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí? Ta ló wà ńbẹ̀ yẹn láti answer question yìí? Ẹ jọ̀ọ́, orí wa ò dàrú, orí wa sì pé ẹ̀yin tèmi. Ẹ jọ̀ọ́, ẹ wo past videos mi. Eléyìí jẹ́ trending, mo fi sọ sí, àti pé nǹkan tí mò ń rò lọ́kàn. Inú mi dùn pé ẹ dé o, ẹ jọ̀ọ́, but we are just thinking.